A kú ọ̀sẹ̀ tuntun, òní lọ́jọ́ ajé, kémi àti yín kárí ajé ná, kémi àti yín kárí ajé lò, kémi àti yín kárí ajé pè rán níṣẹ́ o. Ọjọ́ tí ebi bá ti ń palẹ̀, èmi àti yín ò ní bá wọn sí nílé. Ọjọ́ tí ebi bá sì ń pọ̀nà báyìí, èmi àti yín ò mà ní bá wọn rìn lọ́nà. Nǹkan ò ní ṣe wá o, àwa làá máa ṣe nǹkan. Mo kí wa káàbọ̀ síkànnì Ẹ̀yà Yorùbá TV, ìtàkùn ayélujára tí ń ṣe bí torí ilẹ̀. Àdúàgbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi. Nǹkan ò ní ṣe wáṣẹ̀, aláwa làá máa ṣe nǹkan. Gbogbo ibikíbi tó lóore wá wà pátá, Ọlọ́run ọba Elédùmarè yóò jẹ́ kó wá rí o. A máa rí owó ná, a máa rí owó lò, a máa rí owó pè rán níṣẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, ìkànnì Ẹ̀yà Yorùbá TV lẹ tí ń wò wá, nǹkan ò ní ṣe wá. Ẹ bá ń share rẹ̀ káwọn èèyàn mọ̀ pé àtúnṣe dé níkànnì yìí kí wọ́n lè rí ẹ̀kọ́ kan tàbí méjì dìmú nínú ọ̀rọ̀ tá a fẹ́ sọ. Ìbéèrè mi tí mo béèrè ni wípé nínú àwọn ọkùnrin ayé òde òní ayé jọ̀hún, ìyẹn àwọn bàbá tó ti dàgbà sí àti àwọn ọ̀dọ́ wòyí, ta ní í ṣe ojúṣe lórí ìyàwó àti ọmọ. Àkọ́kọ́ ẹ jẹ́ kọ́kọ́ sọ fún yín pé ìwọ tí Ọlọ́run bá fún ní ọkọ alálùbáríkà, ìwọ tí Ọlọ́run bá jogún bàbá rẹ fún, tí ń ṣe ojúṣe bàbá lórí ọmọ, tí ń ṣe ojúṣe ọkọ lórí ìyàwó, máa dúpẹ́ fọ́lọ́run. O ò mórí Ọlọ́run, ọpẹ́ ni kó máa dúpẹ́ fọ́lọ́run, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò ní wọ́n ń wá kí ọkọ máa ṣojúṣe lórí wọn, ṣùgbọ́n tí Ọlọ́run ò jogún irú ọkọ bẹ́ẹ̀ fún wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ní ń wá kí bàbá jẹ́ bàbá gidi tí ó máa ṣojúṣe lórí àwọn ọmọ, ṣùgbọ́n t'Ọlọ́run ò fún wọn ní bàbá gidi. Ẹ wá wo béèrè tí mo béèrè ni pé nínú àwọn ọkùnrin ayé jọ̀hún àti òde òní, ta ní í ṣe ojúṣe lórí ìyàwó àti àwọn ọmọ nínú àwọn méjèèjì? Ntẹ́mi lè fi ọwọ́ sọ̀yà 100% ni pé àwọn ọ̀dọ́ wòyí, àwọn ọkùnrin wòyí, wọ́n ń ṣe ojúṣe ju àwọn bàbá tó jẹ́ bàbá jọ̀hún lọ. Kí ló jẹ́ sọ bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá èrè wọn ò nífẹ̀ẹ́, kì í ṣe gbogbo wọn ẹ má sì mí gbọ́ o, ṣùgbọ́n tá a bá kó ìdá 100 jọ 2% nínú àwọn bàbá ayé jọ̀hún ní ṣojúṣe lórí ọmọ. Torí pé wọn ò nífẹ̀ẹ́ obìnrin báwa ṣe nífẹ̀ẹ́ obìnrin láyé ìsín. Wọ́n rí àwọn obìnrin gẹ́gẹ́ bí ẹrú, torí pé ìgbàgbọ́ wọn ni mọ̀ pé téèyàn bá ní ẹrú téèyàn ń sìn ní àgbàlá rẹ̀, kéèyàn sáà ti máa fún ẹrú lóúnjẹ tó bá wù yàn èèyàn lè fi ṣe, èèyàn lè bá a sùn, èèyàn lè ṣe bó bá ṣe wù, èèyàn lè pa nígbà náà. Gẹ́lẹ́ bẹ́ẹ̀ làwọn bàbá ayé jọ̀hún, gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣe ń ṣe, torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò nífẹ̀ẹ́ àwọn obìnrin gbà náà. Báwo ọkùnrin ìsìn bá ṣe ń gbéfẹ́ obìnrin lórí pé ìyàwó mi bí o gbúdọ̀ pa o, ìyàwó mi gbúdọ̀ mọ bẹ́gbẹ́ pé o, àwọn ọmọ mi rèé wọn gbúdọ̀ dọ́mọ ọlọ́mọ. Àwọn bàbá yẹn rèé wọ́n ti bí pé káwọn níyàwó lé, káwọn fún lóúnjẹ, káwọn kó bímọ fáwọn, in tí wọ́n wà áfítánù káwọn fi wọ́n sí oko, in táwọn bàbá àgbà náà wà fún nìyẹn. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ wòyí lámọ̀gá mi ìfẹ́ kí àwọn mi ṣiṣẹ́ púpọ̀, mi ìfẹ́ jẹ́ ó ṣe wàhálà, omi ìfẹ́ torí ẹrú. Ṣé rí ìwọ ni mo fi sọ pé ìwọ tí Ọlọ́run bá fún ní ọkọ gidi, tó bá dẹ̀ fún ọ ní ìyàwó gidi, àbí tó bá fún ọ ní bàbá gidi, tó rá ọkùnrin ni mò ń bá wí ní òtò tí mo ṣe, máa dúpẹ́ fọ́lọ́run. Tọkọ bá ń ṣe tí ò bá ti ṣe nǹkan kan, máa dúpẹ́. Ní tí wọ́n máa ń dùn mí lọ́rọ̀ àwọn bàbá ni pé Ọlọ́run bá ìsọba lábòsí, tó o bá ṣètọ́jú lórí ọmọ, tó bá bí ipò fẹ́ jèrè ọmọ, o ò lè jẹ́. Tọ́mọ bá ń ṣe fún ọmọ kàkúnpọ̀ rẹ ni, ọ̀ ń jẹ ìhun sínú ara rẹ ni, ìwọ ọkùnrin tó bá ṣojúṣe lórí ọmọ. Torí pé mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn mi àtàwọn akẹ́jọ́ ń sọ̀rọ̀ ń jẹta. Ó ní bàbá ń rèé, ó nígbà tí wọ́n fi wà ní òpéke, ó ní wọn ò tọ́jú ẹnìkankan nínú àwọn, àtàwọn ẹ̀gbọ́n àwọn ni o, àtẹni tó jábúrò àwọn ni o, ó ní bàbá àwọn ò tọ́jú ẹnìkankan. Ó ní ìyá àwọn ló tiraka títí tí àwọn tó fi lọ léèwé. Ó wá di ọjọ́ alẹ́, bàbá yẹn ti wá dẹni tó ní stroke, tó yẹ pé orí ibì kan ló wà. Òun ti gbàgbọ́ pé bóun ṣe máa ń jábala sọ́tún jábala sósì bẹ́ẹ̀ náà ni ó ṣe rí, láìsí mọ̀ wípé gbogbo wa rèé, kò sẹ́ni tó mọ tí ó gbẹ̀yìn ẹ̀kọ́ lọ́n jẹ́ kí dáadáa gbẹ̀yìn wa ni. Inú àwa tá à ń wò mí, irú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹni tí ó fọ́ lójú ń bẹ nínú wa, ẹni tí ó ní stroke ń bẹ nínú wa, ẹni tí ó rọ lápá rọ lẹ́sẹ̀ ń bẹ nínú wa, ẹni tí ó jókòó sójú kan ń bẹ nínú wa, ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀. Àdúrà tá máa gbà ni pé kọ́lọ́ má jẹ́ kí aburú kó gbẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa. Àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ní ìpèníjà ojú tí wọ́n lè lọ bẹ̀rẹ̀ kan jókòó sójú kan yẹn kéé pò wù wọ́n. Àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ní stroke kéé pò wù wọ́n, ṣùgbọ́n àgbà ló dé. Ìwọ bàbá tó bá wá tọ́jú ọmọ, tó tọ́jú ìyàwó, tó bá dojú alẹ́, irú àmọ́ bẹ́ẹ̀rẹ̀ wọn láàánú ẹ̀. Lóòótọ́ kì í ṣe gbogbo ọmọ téèyàn tọ́ ní láàánú yàn, ṣùgbọ́n tí wọ́n bá ṣe tiẹ̀ fọ́lọ́n, tó tọ́jú ọmọ, tó rán ọmọ lọ léèwé, bóyá ṣe lọ́mọ ló ń fẹ́ kọ́ ni pé orí wọn ò gbéwé tó fi síbi iṣẹ́ tó ra níṣẹ́ fún. Kódà kí àwọn ọmọ yẹn má láàánú rẹ, dáadáa tó ti ṣe yẹn Ọlọ́run èèrà oníkò èèrà ẹni tó bá ń ṣègbìyànjú abẹ tó bá ń sọ̀rọ̀ Ọlọ́run èèrà aláre. Dáadáa tí wọ́n ti ṣe fọ́wọn yẹn, tó bá kú díẹ̀ kọ́ ọmọ olóore rẹ̀ jì sí kòtò mọ̀nàmọ́ná ó tanná.
bí ọmọ ò bá láàánú rẹ wàá padà rí ẹni tí ó padà ṣàánú rẹ lọ́jọ́ iwájú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ayé ẹjọ́ mú èsì ojúṣe lórí ọmọ wọn àwọn dólé páwọn ò jẹun ọmọ bẹ́ẹ̀ bá jẹ́ ẹ̀ ń jẹ òun sẹ́mi ara yín ni torí pé n tó kọ́mọ̀ fún àwọn bàbá yẹn ni pé bí màá kú tọ́jú ọmọ màá kú jèrè ọmọ bẹ́ẹ̀ bá jèrè ọmọ ìgbà tẹ́ padà pé àwọn ọmọ tẹ́ ẹ̀ ní rí ọmọ kankan padà mọ̀ tẹ́ padà wá mọ̀ sunkún àwọn ọmọ padà wá mọ̀ fi ọ̀rọ̀ wọn fi gba yín lórí pé sígbà tẹ́ ẹ wà tẹ́ ẹ lówó lọ́wọ́ nígbà tẹ́ ẹ rí ṣe ṣé ẹ tọ́jú bàbá wa bẹ́ẹ̀ tọ́jú ìyá wa àwọn kan sọnù lé pé ṣe báwọn obìnrin eléte ni wọ́n máa ń kọ́yìn bàbá sọ́mọ ni bẹ́ẹ̀ ni obìnrin eléte ṣùgbọ́n tá a bá wo ayé òde òní àwọn ọ̀dọ́ òwòye a sì tún wúlò gan bàbá ayé ẹjọ́ lọ torí pé àwa nífẹ̀ẹ́ ìyàwó bẹ́ẹ̀ la sì nífẹ̀ẹ́ ọmọ ẹ̀fọ́ máa ṣeré lóòótọ́ àwọn ìyá wa rèé wọ́n lè máa parọ́ pé bàbá yín ò sojúṣe lórí èmi nìkan mò ń tọ́jú yín ṣùgbọ́n àṣehàn sójú ọmọ fọ́ ni bí bàbá bá sojúṣe bí ìyá bá tiẹ̀ parọ́ fún àwọn ọmọ ṣe bójú àwọn ọmọ òfò àwọn ọmọ náà rí pé bàbá àwọn gbìyànjú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ayé ẹjọ́ òun èé ṣe ojúṣe kankan lórí ọmọ wọn ò wúlò wọn wà responsible tó bá dọjú alẹ́ wọn a máa rìn gbèrègbèrè kí wọn ò máa sunkún kiri báwọn ọmọ ò tọ́jú àwọn nígbà tẹ́yìn kò tọ́jú ọmọ láti kékeré ṣé wọ́n mọ tí yẹn bá rán léèwé ọmọ tẹ́ bá béèrè lọ rẹ̀ tó lóun ò lọ léèwé pé sẹ́lùn fẹ́ kọ́ tẹ́ ibi síbi iṣẹ́ tẹ́ ránṣẹ́ fún tó bá dọjú alẹ́ ẹ̀yin kò lè máa tàka gbó lọ́wọ́ ẹ̀ pé ya mo nílò 50,000 naira fún mi yóò lè máa fún yín ṣùgbọ́n máa tẹ́ ẹ̀ sojúṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣépè fún wàhálà èpè yín ò lè mu ẹ̀ bá jóbi lórí ẹ̀ bá jẹ́ pẹ́ ilẹ̀ ẹ̀yà àtọ́yín lódì ẹ̀ bá ṣépè fún ọmọ bẹ́ẹ̀ kò lè ràn ìwọ ọkùnrin tó bá ń gbọ́ mi láàárọ̀ ìtètè lọ change kéde pé nínú àwọn ọ̀dọ́ tá a wà ń sì kéde pé ààrá àwọn tí ò wúlò náà àwọn tí ò wúlò náà wà nù wọn ṣùgbọ́n ẹ̀ nípa fún yín tá a bá kó ìdá 100 ọkùnrin jọ lásìkò tá a wà yìí ìdá bóyá bíi 45% ní òwú ní òwà responsible ni kí ni tètè pọkùnrin èwò yìí kí ni tètè pọkùnrin èwò yìí bùkátà ni ìrònú pé báwo lọmọ ṣe jẹ báwo ni ìyàwó ṣe jẹ báwo máa ṣe gbọ́ bùkátà mẹ̀lẹ́bí ṣùgbọ́n àwọn bàbá ayé john lẹ́fìrí tí wọ́n máa lo 120 130 ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí ṣe responsibility gangan lórí ọmọ lẹ́yìn ká ti bóbìnrin sùn ká ti jẹun tó wù wọ́n sẹ́mi ara wọn èyí tí wọ́n wà after gbà yẹn nìyẹn ẹ wá náà ń gò lẹ́mìí báwo ni òṣèlú gò lẹ́mìí gbà tí wọn ò rí nǹkan kan rò ṣùgbọ́n ọkùnrin èèwọ̀ yìí ìrònú pé báwo lọ́wọ́ ọlọ́mọ ṣe jẹ báwo ni ìyàwó ṣe jẹ báwo máa ṣe gbọ́ bùkátà mẹ̀lẹ́bí àwọn àbúrò ń bẹ̀lẹ́ mi báwo máa ṣe gbọ́ bùkátà ó ní ń pa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lásìkò tá a wà yìí ìwọ ọkùnrin tó o bá máa sojúṣe rẹ gbìyànjú láti yí padà láti wákàtí ọwọ́ yìí lọ torí pé tó o bá rò pé wàá jẹun ọmọ pé ọ̀rẹ́ rẹ rèé kò kú tọ́jú ọmọ ikú jẹ ọmọ àsìkò tí ó padà ráre ń bọ̀ wàláì ó lè máa bèrè wà náírà lọ́wọ́ ọmọ sì káwọn ọmọ fún ṣùgbọ́n tó bá tó stage kan tọ́lọ́ bá mọ̀ gbé àdánwò dé tó yẹ kó dùbú láìsàn tí wọ́n ti náwó fúnra ọmọ gan ni ó làwọn pé ẹdúró ẹ má ní mi lára sígbà tí ìgbà tẹ lọ́wọ́ tẹ̀ ń ṣe káàkiri sẹ́ẹ̀ tọ́jú wa ni ọmọ padà jó yé bàbá bẹ́ẹ̀ ọmọ padà jó yé bàbá ẹ já gbìyànjú láti sojúṣe wa lórí ọmọ àti ìyàwó torí pé bó bá wò pé ọmọ mi ló bá mi ọwọ́ ń sojúṣe lórí ìyá ọmọ nìkan ó fi ìyàwó lẹ̀ bí ìyàwó bá fẹ́ jẹ́ káwọn ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ ẹ já gbìyànjú káwa ṣe tiwa fọ́lọ́ bọ́lọ̀ ń bá kádàrá bọ́lọ̀ bá láwọn ọmọ láàánú yẹn wọ́n láàánú yẹn bọ́lọ̀ bá ní wọn ò ní láàánú yẹn wọn ò ní láàánú yẹn ṣùgbọ́n wọ́n ṣe tiẹ̀ tó bá kú díẹ̀ kọ́mọ olórí rẹ̀ jí skóòtù tó bá dojú alẹ́ mọ̀nàmọ́ná rí ó tanná wàhálà ọmọ tí ó sì kẹ́ rẹ̀ wàhálà ọmọ tí ó tọ́jú ẹ ṣùgbọ́n tó o bá fojúṣe rẹ̀ lẹ̀ tó o tọ́jú ọmọ ìyà ló padà jẹ lọ́jọ́ alẹ́ o ẹkún ọjọ́ alẹ́ ìlò fi ń ṣeré ẹ jẹ́ á gbìyànjú gẹ́gẹ́ bí ọkùnrin ẹ jẹ́ á tọ́jú ìyàwó ẹ jẹ́ á tọ́jú ọmọ ẹ fa àwọn bàbá àgbà yẹn lẹ̀ mo ti sọ síwájú wọn ò nífẹ̀ẹ́ àwọn ìyá yẹn bí ìgbà tí wọ́n rí obìnrin gbà náà gẹ́gẹ́ bí ẹrú ni pé ẹ jẹ́ á bà kó bímọ fún wa kó sà ti máa jẹun èyí tí wọ́n ṣùgbọ́n obìnrin ìsìn àwọn náà ti tẹpámọ́sẹ́ ọkùnrin ìsìn nífẹ̀ẹ́ ìyàwó nífẹ̀ẹ́ wọn lágbára ọlọ́run ní jẹ́ kémi àti ń kásí lásán o ọlọ́run ó sì jẹ́ káwọn ọmọ wa kí wọ́n yáre ọlọ́run wá ní jẹ́ kí ayé fi ọmọ ṣe pàṣẹ fẹ́mi àti yín lásìkò tá a bá fẹ́ máa jèrè ọmọ wọn ò ní fi ọmọ ṣe pàṣẹ fún wa o ṣùgbọ́n tó ṣe kókó ni pé ọlọ́run ọba ẹ̀rá ẹni gbìyànjú kì í sì rẹ́ni tí ń ṣe dáadáa láre o bí wọ́n bá ṣe dáadáa báwọn tá a bá gbìyànjú pé ara àwọn oníjẹ́kọ́ ọmọ láàánú ẹ̀ wàhálà tó bá kú kí mọ̀nàmá kí wàhálà ṣẹlẹ̀ àbí kankan kábúrú ṣẹlẹ̀ sí ọ mọ̀nàmá náà ó tán náà o tọ́mọ olóore rẹ̀ tí ó sì ní jìn sí kòtò ẹjẹ́ gbìyànjú ká tọ́jú ọmọ lágbára Ọlọ́run ló jẹ́ àjèrè àwọn ọmọ wa o a ní fojú sunkún kankan náà àwọn ọmọ wa o lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ṣé wọ́n kàn ní ẹ̀yà Yorùbá TV ẹ lọ́n bá ń fọ́lù rẹ̀ ẹ máa lágẹ́ báyìí bẹ́ẹ̀ táwọn ọ̀rẹ́ yìí náà kàn máa fọ́lù rẹ̀ ojú yóò ní fọ́ etí yóò ní di àbánu ọlọ́ọ̀bá pàdé o ntẹ́mi àti yín tá jẹ là ń wá a ní pàdé tí ó jẹ wá o lágbára Ọlọ́run bá o ẹ ṣe mo dúpẹ́ tí àwọn kàn nìyí àdúrà gbà Olúwatóyìn Babágboyà lórúkọ mi kí lẹ́yìn náà ní sọ sí
nínú àwọn ọkùnrin ayé jọ̀hún àti tòde òní àwọn àwo ní sojúṣe lórí ìyàwó àti ọmọ jù ẹ bá ń fi opinion yín ẹ bá ń fi sínú comment section nọ́mbà tẹ́ pè mí sí lẹ́yìn ètò náà ni 08136878531 08136878531 àdúrà gbà Olúwatóyìn Bàbágboyà lórúkọ mi ká ní ọjọ́ rere ó dàbọ̀.